Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sórí ètò tòní. A tún mú ọ́pdéètì nípa ikú olóògbé Mohbad ìlérí olúwa ọmọ alọ́ba wá fún yín ni. Portable èyí tó jẹ́ olórin ó dìde ó kọ orin ìgbẹ̀yìn fún olóògbé Mohbad. Nínú orin yìí ó gbé gbogbo àwọn òṣìkà tí wọ́n pa Mohbad ó gbé wọn ṣépè o. Portable kí gbogbo ènìyàn ó dẹ̀ sọ wípé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú olóògbé ó ní wọn ò ní fi ohun rere ó ní wọn ò ní ṣe ohun rere ní ayé o. Ó ní gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú olóògbé ó ní wọn ò ní gbélé ayé ṣe rere o. Ó ní lóòótọ́ wọ́n pa wọ́n rè pé àwọn ti pa ìmọ́lẹ̀. Ó ní ṣùgbọ́n ìmọ́lẹ̀ ò lè kú láéláé. Ó ní nítorí pé ó fi ọmọ sáyé lọ. Ó ní Ọlọ́run kò ní jẹ́ kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ o. Ó ní gbogbo àwọn tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n gba ẹ̀mí olóògbé èyí tó jẹ́ Mohbad ó ní wọn ò ní lógo títí wọ́n á fi kúrò ní ayé. Ó ní ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó ní dandan nìkan rí òun ní tẹ́nìkan ò rí rí o. Portable sọ̀rọ̀ ó ní ọmọ ológo ni Mohbad. Ó ní ìmọ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í tàn ni. Ó ní ṣùgbọ́n ó ní wọ́n bẹ̀rẹ̀ sí í jowú ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí í jowú ọmọ ọlọ́mọ wọn ò fẹ́ kó gòkè. Wọn ò fẹ́ kó ṣe rere. Ó ní wọn ò ní ẹ̀mí ìdáríjì. Ó ní wọ́n pa wọ́n gbẹ̀mí ẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn gangan wọn ò ní nísinmi. Portable tẹ̀síwájú ó ní wọn ò ní ju bọ́n ṣe wà yẹn lọ o. Ó lógo wọn ò ní yọ o. Ó ní ìbànújẹ́ àti ìdààmú ló máa gbẹ̀yìn ayé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú Mohbad. Ẹ̀yin ènìyàn lé ẹ mọ̀ pé ọjọ́ kejìlá tó jẹ́ September 12, 2023 ni wọ́n pa olóògbé tí wọ́n dẹ̀ bò mọ́lẹ̀ ní ọjọ́ kẹtàlá which is 13th of September kó tó di pé àwọn agbófinró àtàwọn ọlọ́pàá wọ́n lọ gbé òkú rẹ̀ wọ́n lọ wú padà láti ṣe investigation láti mọ ikú tó pa olóògbé. Ṣùgbọ́n bí a ṣe ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ updating tá a fẹ́ máa mú wá lójoojúmọ́ fún yín, olóògbé wọ́n ní wọ́n fi ọmọ kan sí ayé lọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún èyí. Ẹ̀yin ènìyàn lé wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kan dìde o. Èyí tó jẹ́ pé wọ́n máa mú updating nípa àwọn ẹlẹ́rìí tó jẹ́ pé wọ́n ti pè láti pàdé ní magistrate court èyí tó wà ní Ìkòròdú. Ẹ̀yin ènìyàn lé bí a ṣe mọ̀ Fúnmi Fálànà àwọn ni wọ́n ń gbẹnusọ tó jẹ́ lọ́ọ̀yà fún àwọn ẹbí olóògbé. Wọ́n dẹ̀ tún sọ pé wọ́n tó fún olóògbé ní lọ́ọ̀yà míì èyí tó jẹ́ human rights lawyer. Ẹ̀yin èèyàn lé ìlérí olúwa lọ́ba ó jáde láyé. Ó jẹ́ ọmọ ọdún 27 years old. Látìgbà tó ti kú àwọn èèyàn sinmi o. Gbogbo ènìyàn lágbàáyé ni wọ́n ń ké ni wọ́n ń pariwo wípé ikú tó pa arákùnrin yìí ikú àtọ̀dọ̀ Ọlọ́run wá kọ́. Wípé àwọn ènìyàn ló lọ́wọ́ sínú ikú ẹ̀. Ẹ̀yin èèyàn lé a mọ̀ a rí à ń sọ gbogbo wa ń pariwo wípé àwọn ọlọ́pàá wa wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Wọ́n ní pé wọ́n fi ẹ̀sùn kan Naira Marley àti Sam Larry lórí ikú olóògbé. Wọ́n dẹ̀ ti pe Sam Larry. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí Sam Larry sọ. Ó ní pé ìlérí olúwa ó ní pé ó gba 2 million lọ́wọ́ òun. Ó ló ní kó wá kọrin fún kọ́nsáàtì màmá òun èyí tó jẹ́ pé ó máa ń ṣe lọ́dọọdún láti ṣe remembrance màmá ẹ̀. Ó ní ṣùgbọ́n ìlérí olúwa ò wá. 2 years ago ó ní ọdún méjì sẹ́yìn ló ń ti fún lówó yẹn. Ṣùgbọ́n àwọn òbí Mohbad àwọn family Mohbad ní wọ́n wo àkáǹtì Mohbad o. Wọ́n rí transaction tó jọ 2 million nínú àkáǹtì Mohbad o. Wípé kí Sam Larry kó mú evidence wá tí ó fi sanwó fún Mohbad.
ẹ̀yin èèyàn lé látìgbà tí wọ́n ti ránṣẹ́ pé Naira Marley àti ìgbúrò Naira Marley o, ṣùgbọ́n wọ́n ní ọjọ́ Friday yìí òun ni wọ́n máa ṣe ìjókòó míì láti pe gbogbo àwọn witness wá sí magistrate court èyí tó wà ní Ìkòròdú. Ẹ̀yin ènìyàn lé, ẹ mọ̀ pé ọ̀gá ìlérí olúwa òun ni Naira Marley tẹ́lẹ̀. Wọ́n ní wọ́n sign 3-year contract pẹ̀lú ọkùnrin yìí. Wọ́n ló dẹ̀ ti parí ọdún mẹ́ta. Wọ́n ní lẹ́yìn ìgbà tó parí ọdún mẹ́ta yìí lọ́dọ̀ Naira